I come from the sky. Yalamala, keeper of the shrine. Irú rìn wo Wáídì wá rìn báyìí? Nọ́mbà rẹ̀ ní ń pè látàárọ̀ yìí. Nìyún náà ń ta padà bí òkú rọ́bà. Ìwọ ń tiẹ̀, ó yá, wọnú ilé lọ. Fíìmù tó wo náà tó. Fátímọ̀. Má. Èmi àló tí ó ń tan. Ìbò tán mú ọ ni. Rárá mà o. Kí ló wá dé tó wọ́n ń gàn dín rìn? Bí ajá tọkọ gbáǹfùrọ̀. Mo yọ̀ ṣubú ni. Ọyọ̀ ṣubú. Àwọn ẹni ta ló wá sọ fún? Mo fẹ́ dà yín láàmú ni mà. Má lọ fa bólíkì pa. Àbólíkì náà ló dáa. Bó sì wọ́ kó o tì í bọ̀dì. Ẹlẹ́dàá rẹ̀ ó gbéná parí lálẹ́. Wáídì. Láìsọ ọmọdé. Irú ìrìn àrèmọ́dàrò ló wá rìn. Àbẹ́ẹ̀ rí bó ti gan pa. Wáídì. Ṣé wọ́n kọ́ ní ń bá wí ni? Ìyá Lámàlà, ẹ kúlẹ̀, ẹ má bínú. Ẹ foríjì mi màámi. Ọ̀rọ̀ kan mo rántí ni, ló jẹ́ kí n gbéná parí bá wọn. Èmi ló dé. Kí ló ṣe ọ́? Irọ́, kò sí nǹkan kan màámi. Ọ̀sìnbọ̀ àyẹn wá jókòó. Tọ́sí àdúró bí ọlọ́pàá ń bára. Bí mo ti ń wú ọ yìí, nǹkan kan ń bẹ lọ́kàn rẹ tó fẹ́ sọ. Kò bá sì dáa, bọ́ bá ètè sọ jáde ní ìsìn. Kọ́kàn rí lè bá a fúyẹ́. Ẹ ṣeun gan mà. Màámi, ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn iṣẹ́ ribiribi àti àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé lórí mi láti kékeré. Ẹ ṣeun gan màámi. Lágbára Ọlọ́run, ẹ jẹ́ wọn mọ̀. Ìṣó máa jiná fún yín jẹ. Ẹ dẹ̀ ní kánjú kú lágbára Elédùmarè. Àmín. Wáídì. Má. Kí ni ń bẹ lọ́kàn rẹ̀? Èmi sáà mo bí ọ. Gbogbo ohunkóhun tí ò bá wù kó lè jẹ́, sọ fún mi. Àbọ̀rọ̀ owó ni, jẹ́ ń gbọ́. Kódà kí n mọ̀ ni, nǹkan bó jẹ́ yíyá ni, ń wárí fún ọ. Dákun ọkọ mi, mọ́ fi nǹkan kan bò fún mi. Ìyá Lámàlà. Ó wà pẹ̀lú rẹ̀. Ó dàbí ẹni wípé ọ̀rọ̀ mi fàmójútó, ó sì fi àdúrà gidigidi. Àbí ṣé ẹ̀yin rò pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí, ṣé ó jọ bí ojú lásán lójú yín? Ẹ rò pé bóyá ejò lọ́wọ́ nú? Torí màámi, kò sí tí mo dáwọ́lé tó yọrí sí rere. Nǹkan kan ò ṣiṣẹ́ fún mi. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí màámi, ẹ̀yin náà mọ̀, mi ì lè dá nǹkan kan ṣe látọwọ́ ara mi. Màámi, lọ́jọ́ orí mi yìí, kí n tún sì máa gbé lábẹ́ òrùlé yín. Bí n bá fẹ́ ra gbá, bí n bá fẹ́ ra wo, àfi dandan kí wọ́n á bá yín. Látìgbà tí mo ti parí ẹ̀kọ́ mi, kò síbi tí mi ò tíì wáṣẹ́ dé nílùú Ìbàdàn yìí. Mo lọ Ṣàngó, mo lọ Mọ́kọ́lá, mo lọ Bódìjà, mo ti lọ sọ́jọ́. Màámi, mo mà tún dé Dùgbẹ̀. Ibi tí mo tiẹ̀ tún wá padà wá lọ láàstì tí mo sọ fún yín yẹn, wákàtí 4 ni mo fi jókòó. Lérògbà wípé ọ̀gá tó yẹ kó àtẹ́ǹdì sí mi, ó máa tó dé. Ibẹ̀ mo jókòó sí títí. Tí ìbá ṣe pé mo lọ bá arábìnrin tó ní kí n padà wá lọ́jọ́ yẹn, tó padà wá sọ fún mi pé kó má tàn mí, ọ̀gá yẹn ò lè padà sọ́fíìsì mọ́. Gbogbo eléyìí mo wá rò pọ̀. Ó tiẹ̀ wá tojú sú mi. Ìyá Lámàlà, ṣé ẹ lérò pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí ojú lásán ni? Wáídì, wo ọkọ mi, ọmọ pé ilé parọ́ fún ọ. Kò sí ohunkóhun tó ń ṣe ọ́. Gbogbo nǹkan láyé yìí pẹ̀lú àsìkò ni. Bọ́lọ́run bá sì gbé ṣíṣe rẹ̀ dé,
gbogbo ń tọ́ ní òṣìṣẹ́ fún ọ pátá ní ò padà wá ṣiṣẹ́ fún ọ. Já ní sùúrù ọkọ mi, gbogbo ohun tí ò tó yóò padà wá ṣẹ́kù. Sọ wá rí ti eléètọ́ sọ pé kò sí nǹkan tó lè dá sí lọ́wọ́ ara rẹ̀ o. Ọní tó bá fẹ́ ra gbá, ìyá alámọ̀là, bó o bá fẹ́ ra wo, ìyá alámọ̀là, pé kò sí nǹkan tó lè dá sí lọ́wọ́ ara rẹ̀. Àyè bó ti wí kàn. Dákun, jẹ́ ń bí ọ ní nǹkan. Sọ wá gbọ́n tọ́lọ́run tó dẹ́mi mi sí fún ọ ni. Àbó ti níjọ́ kan tí mo ti ṣàròyé létí rẹ pé ó sú mi. Lóòótọ́ màámi ló sú yín. Àmọ́ mo kàn ń rò náà ni. Wo ọkọ mi, pé gbogbo ohun tí ò nítumọ̀, ìrònú tí ò ti ẹ̀yẹ kọ́ ọmọ rò kọ́ lọ gbé kúrò lọ́kàn. Àdúrà náà la máa gbà. K'Ọlọ́run ṣe dáadáa fún wa. Ó sì dá mi lójú pé láìpẹ́ láì jìnnà, Ọlọ́run lànà fún ọ pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ọkọ mi, gbogbo yóò kú dà. Ẹ ṣé gan mà. Ó yá, wọlé lọ kó rèé pààrọ̀ aṣọ. Yóò ti rí ọ látàárọ̀. Ó dàárọ̀. Ó dàárọ̀ ọkọ mi. Bẹ́ẹ̀ ni ìyá wa, àgàgà àkọ́bí yín. Ọlọ́run ní ìbá dára kí ẹ fún àkọ́bí yín láàyè, kẹ́ ẹ jẹ́ kó kúrò nílé, kó jìnnà sí yín, ẹ jẹ́ kó kúrò lábẹ́ yín, kó má gbowó oúnjẹ lọ́wọ́ yín mọ́, ẹ jẹ́ kó lọ kó kúrò nílé. Ọlọ́run ní pé láìpẹ́ láì jìnnà, ògo ọmọ náà á búyọ. Ìlérí tí mo ṣe fúnra mi ni wípé bí n bá sì ń bẹ láyé, tẹ́mi mi ò tíì bọ́, ń dúró tí ọgbọ̀ngbọ̀n ni. Gbogbo ohun tó o bá fẹ́, kódà kí n mọ̀ ni, ń yà fún ọ. Gbogbo ohun tó ṣẹlẹ̀, ẹbí mi ni. Mo gbà pé ẹbí mi ni. Bí mo ṣe ń wojú ìyá alámọ̀là yìí, tí n bá sọ nǹkan tó wà lọ́kàn mi fún wọn, dájúdájú pẹ̀lú gbogbo àmọ̀ràn tó ń gbà mí yìí, ó fi yé mi wípé wọn lè gbà kí n kú ònú ilé. Ìbá wá dáa ká láti ṣe mí kó má ti ṣe ara ẹ̀. Mi ò ní sọ fún ìyá alámọ̀là tí màá fi kú ònú ilé. Àmọ́ ìbéèrè kan tí mò ń bira mi, tí n bá kú ònú ilé, ibo mo fẹ́ darí sí? Ibo gan-an ni mò ń lọ? Hands they heal the land, white cloth upon your shoulder. 7 days you know they rest. Calling Oya, calling Oshun, Orisha, pay your voice. Nǹkan táfà Akéwúlérè sọ fún mi. Bóyá o wá ń rò lọ́kàn wípé kó o fi iṣẹ́ yìí lẹ̀, kó o wá sẹ́mi lọ, kó o pọ̀ sókè rajà. Sekinat, dákun mo bẹ̀ ọ́ torí Ọlọ́run, má fi iṣẹ́ yìí lẹ̀ o. Tí bá ní kó máa bọ̀ lọ́dọ̀ mi kájọ máa gbé, kí ló máa ṣẹlẹ̀? Ṣé kìí ṣe nǹkan tí máa ṣe tán tí máa padà kábàámọ̀? Màámi, ẹ pè mí. Wáídì, dákun wá jókòó. Ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ sọ. Ó sì fẹ́ ká yanjú rẹ̀ nísìn. N lè wá jẹ́ kọ́mọ olórí ibú kan kó wá ba ayé mi jẹ́. Kí ló ṣẹlẹ̀? Torí ọ̀rọ̀ ọmọ torí rẹ̀ ti dàrú yìí. Rọ̀kíbù ni mo ìpè ọ́. Níbi tá a bá dé, ọ̀rọ̀ rẹ̀ ti sú mi. Láti bí ọdún 3, tán burúkú yìí tó ti parí ẹ̀kọ́ girama, ni mo ti ń ná arabarí bí owó sórí wáyẹ́ẹ̀kì àti sẹ́níkò àbí nẹ́kìnní kan tẹ́ ẹ mọ́ ń porúkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ pè dáadáa. Nẹ́kò náà ń pè. Àmọ́ káwà kọ́ ọmọ olójú sàndò yìí kó gbájúmọ́ ìwé rẹ̀ kó sì páàsì. Yóò jókòó lé ní nídìí tẹlifíṣàn ni yóò mọ wo fíìmù látàárọ̀ dalẹ́. Èyí ṣọ́ọ̀bù kò ní wá dé pé ó ti ràn wá lọ́wọ́. Ìgbàkúgbà tó bá ti rí Rọ̀kíbù ń ṣọ́ọ̀bù, ebi lè ń dénú, ebi ló jí ó wá. Ṣé bí mo bá ń gbẹ́ta lọ dí ẹ̀rọ, mo sì máa bá yín lọ́lùbọ́. Àbúrò ẹ̀ aburú ni. Bí n bá
bí n bá lẹ bàtà mọ́ òun sọ̀rọ̀ ìwọ náà ń sọ wo tó o bá jẹ́ kí inú ó bí mi sí ọ láàárọ̀ yìí orógún àmàlà nífi báyé rẹ jẹ́ wó gbọ́ ọtí lọ́wọ́ mi láàárọ̀ yìí ìwọ ọmọ kọ́ ọmọ yìí orí ẹ̀gẹ́. Màámi ẹ jọ̀ọ́ ní sùúrù. Rọkìb ṣé tiẹ̀ di ni. Sá. kinní kan mo fẹ́ kọ́ ọ bá ń bí irú iṣẹ́ wo gan-an lówù tó fẹ́ kọ́ torí níbi tá a bá dé n lè wá máa fowó ṣòfò mọ́. So etí ẹ̀ ò sáà di ojú ẹ̀ ò dẹ̀ fọ́ ìwọ náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ ò dẹ̀ ti gbọ́ nǹkan tí alámàlà sọ. Since tó ti kọ WAEC àti NECO bíi ẹ̀mẹ́ta tó rí kankan mú bẹ̀ ó sá lè jókòó sínú ilé lásán kó kàn máa sùn kó máa jí kó má ṣe nǹkan kan. ń ṣiṣẹ́ mọ̀nà kí ló dé tí ò ṣiṣẹ́ fíìmù tí ń wò látàárọ̀ dalẹ́ ńkọ́ wọn pé wọ́n fún un lówó ń di ẹ̀ séèyàn ò tó sẹ́ ọmọ tó rí ẹ ti dàrú lọ́rùn ẹ̀. Rọkìb ṣé tiẹ̀ di ni ṣùgbọ́n pé mo ń bá ẹ sọ̀rọ̀ ni. bọ̀dá wa ẹ̀ dì ẹ̀ ní ìpàṣẹ sáàmù mi ẹ̀ sì ní ìfẹ́ páàsì ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń sọ fún ìyá alámọ̀là kí wọ́n rẹ́gísítà mi sí special center. Special center ṣé tán bá ti gba special center fún ẹ yẹn ìṣòro ẹ ti tán. Special center yẹn ni ìdáhùn sí problem tó ní àbí tán bá gba special center fún ẹ Rọkìb tán bẹ kọ exam tó wá eventually pass tó bá wọ school jọ ṣé special school náà máa gbà fún ẹ again ni àbí I don't understand. Ṣé ìwọ gbọ́ òwe Yorùbá tó sọ pé ohun tá a bá ṣiṣẹ́ fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Special center tó máa lọ jòkó tó máa bá yín kọ answer ṣóun ló fẹ́ gbójúlé tó bá tásìkò tó yẹ kó defend the result ẹ tó bá lè defend ẹ ẹbí ta nìyẹn o. ọmọ tó yẹ kọ́ dìde kọ́ láǹfọ̀rùn kí o gbé tí ẹ di nǹkan ẹyọ kan tí ń tẹnu mọ́nù special center olódo. ẹ mọ kan tó ṣẹlẹ̀ Yálámàlà since tẹ́yìn tí mo ra ṣọ́ọ̀bù bóyá kẹ́ kúkú máa lọ ṣọ́ọ̀bù tiyín ẹ má jẹ́ kí Rọkìb fi tiẹ̀ dá yín dúró màá máa bá a sọ̀rọ̀ lọ nǹkan tèmi àti ẹ bá conclude sí kẹ́ tó dé lálẹ́ màá jẹ́ kẹ́ mọ̀ at least mo ṣàmọ̀ pé ó máa fẹnu ara ẹ̀ sọ nǹkan tó fẹ́ fi gbèsè ayé ẹ̀ ṣe àbí kí lẹ rò. Rọkìb ẹ̀mí ló mo pè ọ́ bí n bá bọ́ ọ sọ tọ́ ọkọ̀ tọ́ yí padà tọ́ sì sọsẹ́ tọ́ kọ́ fún wa mò ń ṣèlérí fún ọ pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ tó wà ń Ṣakí ni mú ọ lọ ayé tí wọ́n kúkú ti ta sínú oko tẹ́lẹ̀ ìyàwó náà fi gbọ́ ọjọ́ ayé tí wọ́n kó jọ ńgbà tó o bá lọ bẹ̀ tí a bá jẹ́ ọ́ tó pa lórí sórí ọpọlọ rẹ tí ò pé òun yóò pé. Yálámàlà dákun tó lọ́yìn lọ Ṣakí o. ò lọ Ṣakí ò fẹ́ lọ máa roko tó bá lọ Ṣakí ìwọ náà lánàá ẹ kó sọ̀rọ̀ náà iṣẹ́ wo gangan ló fẹ́ kọ́. mo fẹ́ lọ kọ́ bá ṣe máa dín pọ̀pọ́ọ̀fù àtẹ́gùrò. àbẹ́ ìwà àgbà mi ni Rọkìb iṣẹ́ pọ́fúpọ́fù ló fẹ́ kọ́ sí ìsọmọ gbé wọ́ọ̀dù báyìí mọ̀ wá dáràn ládùúgbò iṣẹ́ tí ń bẹ́ ń ta. Ṣẹ́kí wàláì mo serious mi ò ṣeré mo mí ní nǹkan tí mo sọ. àwa ètò rẹ̀ rìn Ṣẹ́kí gbàgbé o I'm a big boy o. Razaki ìwọ ó fẹ́ fẹ́ mi ìwọ tó má rẹ̀bà tó ní rówó rẹ̀ rán sí. gbàgbé gbogbo gbà yẹn Sportybet ló fẹ́ báyé mi jẹ́ ń gbà yẹn but I swear mo ti gbọ́n sí o normal tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń bet wàláì mi ò lè parọ́ mo lè fi gbésí ayé mi bet but nsìn mo ti gbọ́n mi ò lo Sportybet mọ́ wọ́n fẹ́ bà ayé mi jẹ́ kàkà tí máa fi play Sportybet màá yà play bàbá Ìjẹ̀bú ni. ẹ gbà mí kí ni ìyàtọ̀ Sportybet àti bàbá Ìjẹ̀bú wo Razaki tó bá jà lálò ńlá
ó jẹ́ ìyá tètè tají. Tó bá dẹ̀ jèrè ló ń ṣe, kó yá stop ẹ o. Tí ẹ dúró ná, iṣẹ́ wo ló ń ṣe? Níbo ló ti máa ń rówó tó máa fi ń bet? Ṣèkí, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọmọ ìgboro lèmi. Orí street làwa ti ń jẹun. Ṣèkí, oúnjẹ tájá máa jẹ, ogun á gbé wá. Because ogun gan mọ̀ wípé kí ajá kó lo 20 ọdún láyé. Ẹran òun ogun ló ń ṣe. Owó oríta làwa ń ná. Ṣèkí, ṣé o dẹ̀ rí owó oríta tó ń wò yẹn? Ọmọ, owó oríta ò lè tán láéláé. Ìwọ kan gbà fẹ́mi Ṣèkí, kó kàn ṣe yes lásán. Máa tọ́jú ẹ wàláì. Okay, ọ̀rọ̀ ẹ ti yé mi. Kíní ẹ ti ń gbérí nínú ṣòkòtò àbí? Ó wá ń wá nu ihò tó fẹ́ tì bọ̀. Ó wá wọ̀tún, ó wò òsì, ó rẹ́ nìkankan. Èmi Ṣèkí ló wá sí ẹ lọ́kàn. Àwàdà ẹ pọ̀ Razaki. Wo bí tó bá jẹ́ pé owó lo need tó fẹ́ lọ fi gbólóṣó. Ó jẹ́ sọ́nsìn kíkanjí tó pa ẹ́. Mo ṣe lè bẹ́ẹ̀ wá bí 3K kó lọ fi gbólóṣó. Èmi Razaki Makanaki máa gbólóṣó. Abànà Ṣèkí tí máa fẹ́ gbólóṣó. Mi ò ní wá bá ẹ náà. Wò ó sọ bí Ṣèkí. Èmi nífẹ̀ẹ́ ni. Gbàgbé bóyá ṣẹlẹ̀. Tó bá dẹ̀ ló ṣe, kò sí wàhálà. Mi ò lè force ẹ náà. So yeah, mi ò lè force ẹ. Máa pọ̀ sókè rajà. There are so many fishes in the river. So yeah, mo kàn wò pé kí ló wà ń bẹ̀? A ti mọ́ra ti pẹ́. So yeah, iṣẹ́ ilé ṣiṣẹ́ ilé ká máa jẹra wa. Razaki, má lọ. Ìyá Lámọ̀lá ti dé. Ìyá Lámọ̀lá, ẹ káàbọ̀ mà. Razaki, bí mo ti ń wú ọ̀hún ó yá bọ́ta nù ṣọ́ọ̀bù mi. Bọ́ọ̀ bá níṣẹ́ tọ́ọ̀sì lèé máa gbé kan kéré. Ṣèkí máa rí ẹ létà. Ṣùgbádùn, ó dẹ̀ máa lọ. Wọ́n wulẹ̀ sọ fún pé ó máa lọ. Ó ṣe kú gbàgà fún kó ní ó jókòó. Kẹ́ ẹ lè bá àgbádùn ọ̀rọ̀ yín. Aláìlójútì. Ládùúgbò gbogbo ọkùnrin tí ń bẹ lágbègbè. Razaki, òun lọ́kàn tiẹ̀ yàn. Ìyá Lámọ̀lá, mi ò fẹ́ Razaki o. Ó kọ̀ wá bí wá wa tọ́ lẹ́nu ni o. Nǹkan ló wá béèrè lọ́wọ́ mi. Wàhálà ti ẹnu. Bó bá wù ọ́ kó gbérí rẹ̀ lẹ̀ kó mọ́ tọ́ọ̀bù. Kí n tèmi? Ẹ mọ̀ dúró. Fatima dà. Fatima kẹ̀. Mo rí Fatima bí látàárọ̀ o. Fatima tí mo ní kó mọ̀ bọ́ ń ṣọ́ọ̀bù kó wá máa ràn ọ́ lọ. Fatima ò dé ṣọ́ọ̀bù látàárọ̀. Kí ló ń sọ ọmọ yìí látàárọ̀ báyìí? Ọmọ máa kó bá mi náà. Fatima, orú orun wo ló ń sùn látàárọ̀ bẹ́ẹ̀? Dídé náà. Látàárọ̀, ṣé o mọ̀ pé mọ́mí máa wá ẹ káàkiri ni? Wàláhì òun ṣì ń kún mi. Ṣé o máa ti gbà tó ti sùn ṣá? Wo, mi ò ṣoògùn Ìyá Lámọ̀lá o. A ti máa wá ẹ o. Ẹ jọ kí ni time? Past 12 láwà náà. Yé, aago 12 ti kọjá. And Roqeeb, sórí gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ yìí kò tí ì lè yé ẹ ń sìn. Bọ̀ mo fẹ́ kó mọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó lè bá ẹ sọ̀rọ̀ ẹ̀ ń ta o. Nǹkan tẹ́ ẹ sọ ti yé mi. Mo sì ti gbọ́. Àmọ́ bùráwà ẹ̀dì, èmi náà fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Kí ló dé tó jẹ́ pé Ìyá Lámọ̀lá wọ́n máa ń kanra mọ́ èmi àti Fatima? Kí là ń wí kí ló ń wí? Kí ló mìíràn bá Ìyá Lámọ̀lá burú mọ́ àti Fatima? Jọ̀ọ́ sọ fún mi, ṣé àlejò ní ẹnu ilé yìí ni? O mọ̀ wá Ìyá Lámọ̀lá tẹ́lẹ̀? Àbí ṣé torí pé Ìyá Lámọ̀lá ti wá burú mọ́ àti Fatima ń sìn? Ìyẹn ló máa mú ẹ pé kó má ṣe nǹkan tó máa tún gbèsè ayé ẹ̀ ṣe. Ṣùgbọ́n wọn kì í ṣe máa ń ṣe fáwà, wọ́n yé ṣe é fẹ́yìn náà. Mo sì mọ̀ pé nítorí pé a kì í sọ ọmọ bàbá kan náà ni. Ẹ gbà mí. Ibo la tún já sí Roqeeb. Ṣé o ti ń ya wèrè díẹ̀díẹ̀ ni? Sórí ẹ ti dàrú ni? Ṣé kìí ṣe pé o ti ń fa kólòs? Àbí kí ni gbogbo rádaràda tó ń jáde lẹ́nu ẹ̀yìn? Ìyẹn ni pé nǹkan tó wà lọ́kàn láti jọjọ́ ẹ̀ lélẹ̀. O ò tí ì ní opportunity tó fẹ́ fi sọ fún mi. Àbí? Wàá wò pé lénìí
tí mo ráyè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ the next ni pé kó sọ gbó nọ́sẹ̀nsì jáde lẹ́nu. Ó mà ga o. Ìyá alámọ̀lá máa pariwo máa wà ṣùgbọ́n òun yẹn pariwo mẹ́yìn èmi àti Fatima nìkan náà máa pariwo mọ́. Of course yes wọ́n á pariwo mọ́ wà àti Fatima because ọpọlọ yín ò pé orí yín ti dàrú ẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kí ẹ ṣe lásìkò bọ́ tèmi ẹ̀gbọ́n yín ni mo jẹ́ mo gbọ́n jù yín lọ mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe mo dẹ̀ ń ṣe lásìkò so sọ fún mi báwo ti fẹ́ pariwo mọ́ mi. In fact mo ṣe ń wẹ̀ yẹn dìde kó wájú mi. Ó dáa náà ẹ má bínú gbà náà yẹn mọ̀ pé yóò bí yín nú. ọmọ tí mo ní ó mọ rí ṣọ́ọ̀bù látàárọ̀ ibo ló wá gbà lọ àwọn ọmọ yìí ò mọ̀ nípa mi wọ́n ṣàfihàn jọ àbá wọn po látọ̀dún tí mo ti fẹ́ àbá wọn báyìí wọn ò ní fọkànbalẹ̀ kan báyìí rí ọmọ àjànàkú ìjàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà níjọ mo mọ̀ fọwọ́ ara mi síra mi o. ṣé etí ẹ dì ni mo níbo ló ti ń bọ̀. ẹ jẹ́ fèmí lẹ̀ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ayé mi ṣé sẹ́yìn ni bàbá mi ni abẹ́yìn ni ìyá mi. Kí ló sọ Fatima ṣé orí ẹ dàrú ni ṣé orí aláṣepẹ́gbọ̀n ló máa sọ̀rọ̀. Ó tiẹ̀ da ìyá alámọ̀lá ti dé màámi tẹ́ bá gbọ́ nǹkan tí Fatima ń sọ fún èmi oh my god àìníṣẹ́ oh my god. ó gbọ́n tó sọ. ìyá alámọ̀lá ìjọ ẹ má bínú. kí n tó ka ení èjì ẹ̀ta ibo ló wà látàárọ̀. mo lọ sílé àwọn lábísí ni. ìyá alámọ̀lá ìjọ. ìyá alámọ̀lá ẹ jọ̀ọ́ ẹ calm down ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù mọ́. ìwọ mọ̀ ṣe ń tiẹ̀ sáfèmí àti ẹ̀lẹ́ Fatima ibo ló lọ bọ́ ọ bá tún parọ́ ń kó atakùrú búsú sí ọ lábẹ́. máa jẹ́wọ́ bọ̀dá Yínká ló rán mi níṣẹ́. Yínká wo ni ọjẹ́. níbọ̀ wá. Yínká ọmọ yahoo mo dáràn Fatima ti ń dóko. Fatima ara mi ìrírí ọmọ ọdún mélòó ni ẹ tó ti lọ ń dóko sóko wá jẹ́ kárọ̀tì ni. bí mo ti ń wo ọ̀hún ó yá kún wájú mi nísìn kí n tó fi ọwọ́ ara mi pa ọ́ torí bí mo ti ń wo ojú rẹ̀ hùn mo lè fi ọwọ́ mi kí n fi fún ọlọ́run pa wọ́n jẹ́ fọ́ra mi síra mi. ìyá alámọ̀lá ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ọlọ́run jẹ́ ká rí èṣù ní yá yín lò. ẹ jọ̀ọ́ ẹ jókòó ẹ má jẹ́ kọ́rọ̀ àmọ́ yìí fún yín lẹ́jẹ̀ rúru o. ọmọ ọdún mélòó ń Fatima ọmọ ọdún 16. èmi náà mọ̀ but màmí ṣe rán àmáyé ìsìn Gen Z àbí kí wọ́n ń pera wọn. ẹ wo èyí tí ò tí ì pọ́ ọmọ ọdún 12 gan ká tẹ̀ sọ pé ọmọ ọdún 12 sí bí ọmọ ọdún 13 wàláì màmí wọ́n ti mọ ọkùnrin. Yínká fẹ́ sórí ibú lọ́sàn-án yìí ó lè ti mọ̀ ṣe ti pẹ́ ṣùgbọ́n èyí tó ti fọ́mọ mi ń kọ́ lẹ́kọ̀ọ́. ọ́físà ìyá yẹn parọ́ mọ́ mi ni mi ò rí èpò ọmọ yẹn girlfriend mi ni. girlfriend ẹ ni ṣó mọ̀ nǹkan tó ń sọ ọmọ 16 years ni girlfriend ẹ bó ṣe dàgbà tó yìí ó dàbí pé orí ẹ ti ń dàrú ara ẹ̀yin tẹ máa ń fi kíní burúkú nú ṣòkòtò yín fi bá yí àwọn ọmọ kéékèèké jẹ́ nìyẹn. ọ́físà ẹ jọ̀ọ́ ẹ wo a lè ṣètò ọ̀rọ̀ yìí láàrin èmi àti yín. ok kò sí wàhálà jẹ́ ká ṣètò ẹ̀. ó yá ẹ kàn surprise yín fún mi má ṣe transfer. olówó lọ́wọ́ àbí ok fún mi ní 1 billion tó bá ti lè fún mi kẹ́sì ti ṣètò. ọ́físà ṣé ń wá ní mẹ́ni mo serious mi ò ṣeré. ẹ̀wọ̀n òun ló máa kú sí ìwà ṣe èrè yìí. ọ́físà ẹ tiẹ̀ dúró kẹ́ gbọ́ tèmi náà
ok màá fún yín 1 million. lọ fi owó ọwọ́ ẹ̀ lọ fi wá lọ́ọ̀yà tó dáa but jẹ́ kí n gbà ẹ́ nímọ̀ràn kan má wulẹ̀ fi owó ọwọ́ ẹ̀ ṣòfò ó gba lọ́ọ̀yà o ò gba lọ́ọ̀yà o ẹ̀wọ̀n ló máa kú sí. Fatima, kí ló dé tó ń ṣe báyìí fún mi? Ẹ̀ṣẹ̀ wo gan-an ni mo ṣẹ̀ wọ àtẹ̀gbọ́n rẹ Rọ̀kíbù? Ṣé nítorí ìfẹ́ kí wọ àtẹ̀gbọ́n rẹ kẹ́ ẹ kẹ́gbẹ́kẹ́gbẹ́? Ṣèbí nítorí rẹ̀ ní ìfẹ́ jẹ́ kẹ́ ẹ máa wá ṣọ́ọ̀bù lójoojúmọ́? Àgàgà ìwọ tó tún jóbìn ń fẹ́ káwọn kọ́sítọ́mọ̀ rádaràda kan ká máa fọ́ jẹ ọ́lá. Ṣèbí nítorí rẹ̀ náà mo fi ní kọ́ ọmọ dúró lé títí dé sí ìdánwò tọ́ ọ sí ó fi bóde. Kọ́ọ̀tù tó wá kàwé rẹ̀ dé JSS 3 ọ̀hún náà. Sọ ọmọ Yorùbá tó rìpíìtì kò mọ̀ ló ń ka. Bẹ́ẹ̀ ni ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án kí n lè bá a fún yín lóúnjẹ. Lérò ń gbà wípé lọ́jọ́ ọjọ́ kan ẹ yí padà sí dáadáa. Ìwọ náà wẹ̀gbọ́n rẹ Rọ̀kíbù. Òun náà mọ tí ó fi gbèsè ayé rẹ̀ sí. Ta mo wá ṣẹ̀ wọ̀ lọ. Ìyá Lámàlà ẹ má sunkún mọ́. Ọlọ́run ní ṣe ti yín lẹ́kún lágbára Ọlọ́run. Ẹ jèrè ọmọ. Ẹ má bínú mà. Fatima, ó ti tó bí ìgbà wo tí wà tí Yínká tẹ́tí ń bára yín láṣepọ̀? Irú ìbéèrè wo ni wọ́n náà tó ń béèrè lọ́wọ́ rẹ̀? Fatima, dìde máa lọ́nà yàrá. Mo fẹ́ bá màmí sọ̀rọ̀. Ok. Ẹ wo ìyá Lámàlà, ẹ jẹ́ n jókòó síwájú yín báyìí kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó lè bá yé yín dáadáa. Ṣé ẹ rí ìdí tí mo fi bèèrè lọ Fatima pípò tí tó gbà wó tóun àti Yínká ti ń bára wọn sùn? Nítorí pé èyí tá a rí òun la rí àtìgbà tó ti ń ṣe é bọ̀ àmàmọ́ tó bá jẹ́ pọ́n ti ń ṣe é tipẹ́ tí Yínká tí ò dẹ̀ lo rọ́bà pẹ̀lú Fatima tó ń dá sí yìí tí ń dá sí yà tí Fatima bá lọ lóyún ńkọ́? Màámi kí la fẹ́ ṣe? Ṣé ẹ dẹ̀ rántí àti fọlọ́pàá gbé ìmbẹ́n police station bí ń lọ kóòtù bí ò lọ kóòtù àmàmọ́. Fatima ọmọ 16 years mẹ́rìndínlógún, Yínká bíi 30 something years. Ṣé ẹ̀yin rò pé nínú òfin ìjọba Nàìjíríà ẹjọ́ kékeré ni? So á dáa ká tètè gbé ìgbésẹ̀ ká mú Fatima lọ sí ilé ìwòsàn kán lọ bá a ṣe check up fún kó tó pẹ́ jù. Bó bá ti lóyún ká mọ̀, bí ó bá ti lóyún ká tètè mọ̀ báyìí, torí Yorùbá ní ẹnìkan ti ilé ẹjọ́ bọ̀ ká tún sọ̀rọ̀ ẹ o. O rò pé Fatima lè lóyún? Ẹ dákun màámi, ṣé Fatima ò ṣe nǹkan oṣù ni? Mo sì fura o ńgbà mú rí tí ń kẹ̀dí rìn bí ajá tọkọ gbá. Ìyẹn túmọ̀ sí pọ́n tí ń ṣe tipẹ́ ẹja tètè gbé lọ sí hospital. Bọ̀dá Wáídì, kí ló ṣẹlẹ̀? Ìyá Lámàlà ń wá Fatima nínú ṣọ́ọ̀bù. Ṣé ẹ ti rí? Wo ọ̀rọ̀ ọmọ yẹn àfi ká fi ẹnu ká dákẹ́. Ọlọ́mọ jẹ́ kó jẹ́ pé àmọ́ yẹn ló máa pa màámi. From one ó yà náà jókòó náà. From one thing to another ní lójoojúmọ́. Níbo ló wá lọ? Can you imagine? Ṣé o lè believe pé Fatima ó ti ń dóko, ó ti mọkùnrin? Fatima ń dóko. Olórí burúkú wo ló ń bá Fatima sùn? Bọ̀bọ́ yahoo kan tó ń gbénu compound wa níbọ̀ wa òun ló ń bá sùn. So báwo ni? Ṣé káwọn papọ̀ ni? Láti àárọ̀ tó ti kúrò nílé tán ní kó máa bọ̀ ní ṣọ́ọ̀bù, yàrá bọ̀bọ́ yẹn ló wà. Ìgbà tí Alámàlà dẹ̀ pè mí lórí fóònù pé àwọn ò rí Fatima ní ṣọ́ọ̀bù, mo ní mi ní orí ńlẹ̀. Ok, kò dẹ̀ pẹ́ díẹ̀ mo tẹ̀ sí ń bá òpònú tẹ̀gbọ́n ẹ̀ Rọ̀kíb, mò ń bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ ni tí yẹn ti ẹ̀ múnú bí mi gan.
Kò pẹ́ Fatima wọlé. Ibi tí mo ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ pé tọ̀, ibo ló wà, ibo ló ti ń bọ̀, ibo ló lọ. Ìyá alámàlà wọlé. Gbàrà tí ìyá alámàlà wọlé, wọ́n kọ́kọ́ da ìgbà tí ìbò náà. Ìgbà tí yẹn ló wá reset brain ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́. Ó ga o, àwọn ọmọ sí ń ṣá. Wá ìtẹ̀ṣẹ́ wò mí bẹ́ẹ̀ yẹn. Sekinat, ajọ́ ń wúra wa ni. Ojú ẹ̀ rè, ojú mi rè. Yorùbá ní ojúkòrò kì í pojúkòrò jẹ. Seki, ajọ́ ń wúra wa ni. Ọ̀rọ̀ tá a sọ pátì. Sekinat, ó tiẹ̀ bí mi pé báwo ni. But ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ni now. Honestly, àtìgbà tá a fa kí wọlé ti ní kí n kú òǹlẹ̀. Sekinat, mi ní tàn ẹ̀ jẹ. Ọkàn mi ti kú òun lé yẹn. Inú ilé yẹn wò mí gbé mọ́. Bọ̀ Seki, mi ì níbi tí màá lọ. Mi ì níbi tí màá yà sí. Tí má dẹ̀ ní kí n lanu mi, kí n bá ìyá alámàlà sọ, ó dá mi lójú ju àdá lọ. Ìyá alámàlà ò ní gbà. Wọn ò ní jẹ́ n kú òun lé. Ìyá alámàlà ńkọ́? Wọ́n wà lé, wọ́n sùn. Ìgbà tọ́rọ̀ ti Fatima ṣẹlẹ̀, so gbogbo wàhálà police station, àfọlọ́pàá múyàn ẹ̀, so mo ní kàn tiẹ̀ kọ́kọ́ relax náà kàn tó máa padà bọ̀ ní ṣọ́ọ̀bù. Ṣé lè máa gbé lọ́dọ̀ mi? Ṣùgbọ́n o, yàrá kan náà ni o. Sekinat, are you serious? O mean pé kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀? As in, kí n máa wá gbé lọ́dọ̀ ẹ̀? Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ṣèlérí fún mi pé kankan ò ní ṣẹlẹ̀. No, not at all. Ọlọ́run Elédùmarè ń gbọ́. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Wàláì. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rì. Màá maintain space mi. Ibi tó bá fi mí sí báyìí ni màá wà. Mi ò ní kọjá àyè mi. Fúngbà díẹ̀ náà ni Seki. Thank you so much, Sekinat. Thank you. You are welcome, sir. But báwo la ìfẹ́ ṣe? Mi ò fẹ́ wàhálà ìyá alámàlà o. Ṣé o fẹ́ sọ fún anybody ni? Mi ò lè sọ fún wọn. But tó bá padà lọ mọ̀ ńkọ́? Jọ, báwo náà ṣe fẹ́ mọ̀? Tẹ́nì kankan ò bá sọ fún wọn. Ìwọ ò lè sọ. Èmi náà ò lè sọ. Àárín mi àti ẹ̀dẹ̀ ló wà. So, má worry nípa yẹn rárá. Ṣó dá yín lójú? Wàláì tàláì lẹ́zí. Sekinat, nǹkan tó ṣe fún mi, mo mọ̀, mo dẹ̀ gbà. Kò kí ń ṣe gbogbo obìnrin ló lè ṣe nǹkan báyìí fọkùnrin. Because of trust issue, I understand. But má worry, I will maintain my space. Thank you so much. I really appreciate you. Thank you. Mo ṣèlérí fún ẹ. Mi ò ní disappoint ẹ. Nǹkan tó bá fẹ́, mi ò ní ṣe. Hello, ìyá alámàlà. Ìyá alámàlà, ẹ gbọ́ tèmi. Ìyá alámàlà, ẹ gbọ́ tèmi náà. Wáídì, ṣé n tó ń ṣe yìí só sì dáa báyìí? Mo ní ọmọ padà bọ̀ ńlé, àbí ń sáà lé ọ ńlé. Ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ tó fi kúrò ńlé, padà wá kọjá ayanjú ẹ̀. Abo fẹ́ sorí burúkú ni. Kí ló tọ́jú lẹ̀kún jùkújù bá ń sọ́jà ni? Ìyá alámàlà, mi ò gbálẹ̀kùn. Wo ẹjọ́ rí yín ó pé o, kẹ̀sì sọ́ra yín nulẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ kó rí yín kó dàrú lọ́rùn yín fún yín. Ara ń kan mí o. Wo ó le gan-an tó bá gbọ́ bí alámàlà ṣe ń pariwo lórí fóònù tó ń gbé bóyá Rọ̀kíbù ni bóyá Fatima ni tó ń gbé iṣẹ́ ìpè ńláńlá gbogbo ẹ̀ mò ń gbọ́ lórí fóònù. Ṣebí mo sọ fún yín, tẹ́ bá dé ṣọ́ọ̀bù ńkọ́, tẹ́ bá rí bọ́ yín máa ń sọ̀rọ̀ sí mi bí ọmọdé. Àfi bíi pé mo jẹ́rú. In fact, ṣé kí n má tàn yín, ìyá alámàlà ti jẹ́ kí iṣẹ́ yẹn sú mi. Ṣèkí, má bínú gbogbo ẹ̀ kúkú sojú ẹ̀, ìwọ náà dẹ̀ mọ̀ bó ṣe ń lọ. I'm so sorry. Ó tọ́ lẹ sọ, nígbà tẹ́ni tẹ́ bá sọ fún ìyá alámàlà, wọn ò ní jẹ́ kẹ́ kúrò nílé.
so ti wá rí nsìn ó ti rí ìdí tí mo ṣe kúrò nílé láì sọ fún wọn. Wọn ò tiẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe yín rárá. Ìyá Lámọ̀lá nífẹ̀ẹ́ yín gan-an. But kí wá ló lè fà á tó fẹ́ kẹ́ kúrò sàkání àwọn? Ẹ̀ ń ṣọmọdé mọ́ náà. Ó dàbí wípé ọ̀rọ̀ tá a fà Kéwúlérè sọ òótọ́ ni. Ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi dáadáa báyìí ni. Láti last week tí mo ti kúrò nílé, ìròrí mi ó yàtọ̀. Bí mo ṣe ń ronú ó yàtọ̀. Ìṣe ni mò ń ronú bí aláìlẹ́nìkan. Mò ń ronú bí ẹni wípé kò sí olùrànlọ́wọ́ àfọlọ́run ọba kí n lè bá jára mọ́ ọ̀rọ̀ gbésí ayé ara mi. Àmọ́ ìyá alámàlà nìkan náà lè sọ ìdí pàtó tán fi ń bínú sódì tí ìbínú yìí ṣe wá pọ̀ tó tó yìí. Èmi náà nífẹ̀ẹ́ màámi, àmọ́ ìgbésí ayé tèmi náà ṣe pàtàkì. Mo dẹ̀ ní láti ṣe ohunkóhun láti fi secure future tèmi náà. Àbí bí akẹ́tẹ̀ wá sí ṣọ́ọ̀bù lénìí kẹ́tẹ̀ wá kí wọn. Bí atọ́ bá tún rí yín, bí ọkàn wọn á tún balẹ̀ díẹ̀. Wo tí n bá wá ṣọ́ọ̀bù tí mo rí màámi tán rí mi tí mo tún wá kúrò wájú wọn tí mo tún lọ sórí gbogbo nǹkan tí alámàlà ń ṣe á tún le ju ti tẹ́lẹ̀ lọ. Késekése òun lè rí kásákásá á tún wá bá a nígbà tó bá yá. Ìbádá kò rọra fi alámàlà lẹ́ ibi tán wà yẹn jẹ́jẹ́ kò jẹ́ kí èmi náà wà níbi tí mo wà yìí. Tó bá ti ń bọ̀ nílé lálẹ́ as usual ọ̀rá bá ń páàkì oúnjẹ sínú láìlọ́n máa bá ń gbé wálé. Sọ̀rọ̀ mi yé ẹ, má jẹ́ kán ká ẹ o jọ torí Ọlọ́run. Tó bá ti wá yá ìyá alámàlà she will come around. Are you sure? Sekinat, let her be. Fi ìyá alámàlà lẹ̀. Tó bá yá ara wọn balẹ̀. Ṣebí kó lè dá náà ni. Mi ń ṣàfi wọ́n lẹ̀ lọ kú. Mi ń sì fi wọ́n lẹ̀ lọ kí má wálé má láéláé. Jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ dáa fún mi náà. Tó bá ti dáa fún mi, èmi náà padà wálé. Máa wá wò wọ́n. Mi ò dẹ̀ ìlọ àìwẹ̀ èèyàn báwo ni Yorùbá ṣe ń sọ. Mo ń pè wọ́n lórí fóònù náà. Wọ́n ṣà ń gbóhùn mi. Nítorí ká má bàa máa feel like pé bóyá àwọn sọmọ nù àbí ká máa lọ sí police station káàkiri. Náà ló jẹ́ kí n máa ṣe nǹkan tí mò ń ṣe yẹn. Wo Ṣẹ̀kí, fi alámàlà lẹ̀. Máa lọ bí iṣẹ́ tiẹ̀. Jẹ́ kí n bọ́ta kí n tún wáṣẹ́ lọ bí mo ṣe ń wá. Gbàdúrà fún mi k'Ọlọ́run jẹ́ n ríṣẹ́. Kí n mo wá ṣe tí ò dáa? Àbí pásítọ̀ ọjọ́ sí àbó ti rí wáìdì ni tó ti sọ àwọn ọ̀rọ̀ kan fún un. Gbogbo àwọn èèyàn ní yà lẹ́nu. Kò yé wọn ìdí tí mo fi kọ̀ jálẹ̀ tí mo fi ní kí wáìdì mọ́ kúrò lákàtà mi. Kò lè yé yín, èmi lọ̀rọ̀ mi yé. Májẹ̀mú tí mo ṣe fún bàbá rẹ̀ nu. Àkànní, ọkùnrin kan ṣoṣo tó ju ẹgbẹẹgbẹ̀rún ọkùnrin lọ. Májọ̀kùn kọ́ mọ́jẹ kò lò. Ohun tán bá ń jẹ lájùlé ọ̀run, òun ni kó mọ́ bá wọn jẹ. Fátímọ̀, járe ṣọ́ọ̀bù o. Àfà, ṣọ́ọ̀bù ni mò ń lọ. Àmọ́ ó ní nǹkan tó ń bọ́dà máìndì mi. Ìyẹn ló jẹ́ kí n sáré wá rí yín. Tọ́, Bísímìlà, já gbọ́. Ẹ ní kí n má tíì kúrò níbi iṣẹ́ tí mò ń ṣe. Mo dẹ̀ gbà sí yín lẹ́nu torí mo gbà yín gbọ́. Àmọ́ nísìn tí mo ti wá mú ọmọ ìyá Lámọ̀lá wá bá yín, ẹ dẹ̀ sọ fáwọn náà ẹni kó fi lé ìyá wọn lẹ̀. Náà. Bọ̀dá Wáídì tẹni kó fi lé ìyá rẹ̀ lẹ̀. Kò níbi tó fẹ́ máa lọ gbé o. Inú yàrá kan tí mò ń gbé, òun ni mo ní kó máa kó bọ̀ kájọ máa mánéjì ń bẹ̀. Subhanallah. Bẹ́ẹ̀ ni àfà, láti ọ̀sẹ̀ tó kọjá láti jọ ń gbé. Ìyá Lámọ̀lá dẹ̀ ti ń wá wọn. Wọ́n máa ń pè ìyá Lámọ̀lá lórí fóònù o. Àmọ́ tẹ bá rí àwọn ìwà tí ìyá Lámọ̀lá ń wù ń sìn. Látìgbà tọ́mọ wọn ti kúrò ní sàkání wọn,
níṣe ni ìyá alámọ̀là ń fọ́n èpè síta báyìí bí omi. In fact, àáfàá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn èèyàn wá jẹun lọ́dọ̀ wa mọ́ bíi ti tẹ́lẹ̀. Ó dẹ̀ ti sú mi, mi ò mọ nǹkan tí máa ṣe. Ẹ wo àáfàá yẹn ló jẹ́ kí n wá rí yín o. Ayin ọ̀kàrè Sekinat. Sórí Yorùbá ní àgbà yíyánu ni. Sọ̀rọ̀ mi yìí o. Gbogbo ń tọ́ sọ lẹ́yìn. Gbogbo ẹ̀ pátá ni mo ti rí. Mo sì ti mọ̀ pé yóò wáyé báwọn. Àmọ́ fún mi ìṣẹ́jú kan. Jẹ́ n ṣèwádìí dáadáa lórí rẹ̀. Ká mọ bí ọ̀rọ̀ ti wọ́ wá. A'udhu billahi minash shaitanir rahim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Lé mọ́tàlá Àyìnkẹ́. Rántí ìlérí tó ṣe fún mi. Kí ló wá dé tó gbàgbé ìlérí tó ṣe? Ìlérí tó ṣe fún mi kọ́ yìí o. gbàgbé májẹ̀mú àkànní mi ọmọ rẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ mi ààyìn. Ó dìgbà o. Àkànní mọ́ lọ dúró ná mọ́ lọ. Àkànní 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 yé Àkànní. Aláìtún ni Àkànní kì í ṣẹ̀bi mi. Allahu Akbar. Àáfàá, Àlá kan ni ìyá alámọ̀là ńlá. Àlá òní wá ń kan lóminú. àlá, Bẹ́ẹ̀ ni, àṣírí kan ń bẹ lọ́wọ́ ìyá alámọ̀là. So sì ráṣírí láàrin òun, Ọlọ́run àtọmọkùnrin kan ni. Kò wá sẹ́ni ó lè sọ àṣírí yìí síta bí ìbá ṣe ìyá alámọ̀là fúnra rẹ̀. Ìdínú tí mi sọ fún Wáídì ńgbà tẹ́ kọ́kọ́ jọ wáyà yín. Mo ní ìyá rẹ̀ ń bínú síra rẹ̀. Àmọ́ ńgbà àsìkò bá tó tí ó fẹnu ara rẹ̀ sọ kúlẹ̀kúlẹ̀ ń tó ṣẹlẹ̀, yóò wí. Bí mo ti wá ń wò yìí, ó dàbí wípé àsìkò ń tó bọ̀. Ṣèkí ò sì dé ṣọ́ọ̀bù ń dà ẹ́ tí gbogbo ọjọ́ ti lọ tán lẹ̀. Fátímọ̀ Má, mò ń nu tébù ni mà. ọ̀yà ṣe kíá wá bá ń bó magí kí n sáré gbómi àmàlà kaná ká ṣe gbé pápápá. ìyá alámọ̀là ti dé ṣọ́ọ̀bù. Kí ló lé wọn kúrò nílé? Wọ́n dẹ̀ tún máa bẹ̀rẹ̀ wàhálà wọn láàárọ̀ yìí again. Kí ni mo lè sọ fún wọn o? Wo, wọ́n máa sọ̀rọ̀ náà lọ́ máa sọ̀rọ̀ jàre. ń bọ̀ jẹ́ ń síbi à ń kẹ́rù sí. Ìyá alámọ̀là yìí káàárọ̀. Ṣèkí ìwọ náà wo aago tó ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń ṣọ́ọ̀bù. Ìyá alámọ̀là ẹ wò ẹ má bínú. Kódà torí mi ò sọ fún yín lánàá ni o, kó tó di pé a close the shop. Gbogbo àná yẹn mi ò get ara mi. So ìgbà tí mo wá délé mo wá lo pain relief. bó wà lára rẹ ní ìsìn. Ara mi ti ń yá díẹ̀díẹ̀, òun náà ló jẹ́ manage wa. ó dáa náà wá jókòó ná mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bi ọ́. àní ọ wá jókòó àbí kí ní bọ̀ ọ́ lẹ́rù. Mo ti jókòó mà. Ṣèkí Má, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ n sì fẹ́ kó o parọ́ fún mi. okay mà. pásítọ̀ tó wá àyín jò ní tí mo ní ọ fún lọ́kà sọ rántí wọn. ǹjọ́ tún padà wá lẹ́yìn ìgbà. Bẹ́ẹ̀ ni, wọ́n padà wá lọ́jọ́ kejì, ó wá gba aṣọ àti bàtà wọn. Mo sọ fún yín mà. lẹ́yìn ọjọ́ ǹjọ́ tiẹ̀ lọ́jọ́ kan tó wá àyín tó wá bá Wáídì. Rárá o, bọ̀dá Wáídì àti pásítọ̀ yẹn ò pàdé ara wọn bí o. Ṣèkínà sódò ọ lójú ṣé kìí ṣe torí nǹkan tí mo ní ọ ṣe fún pásítọ̀ lọ́jọ́ náà ni òjò fẹ́ sóòótọ́ ọ̀rọ̀ fún mi. àbí Wáídì ti sọ pé ó fún ọ ní nǹkan pé kó ọgbẹ́nu rẹ dákẹ́kọ̀ọ́ mọ́ sọ nǹkan kan fún mi. Ìyá alámọ̀là, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé mi ni máa ń wà ní ṣọ́ọ̀bù gbogbo gbà. So tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bí, ó yẹ kẹ́ mọ̀ pé mo máa sọ fún yín. tó bá wá rí bẹ́ẹ̀ kí wọ́n á lóde tí Wáídì kúrò nílé tí ò sọ nǹkan kan fún mi. ó ní láti jẹ́ pé ó ti gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ẹnìkan.
pásítọ̀ ń sílẹ̀ nìkan ṣoṣo tí n tó ń fura sí tó jẹ́rù sẹ́bà ń fún mi. Ẹ má bínú mà o. Ṣé ẹ̀ ń wá bọ̀dá Wáìdì ni? Láti ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn ló ti kú òǹlé tí ò sì bá a sọ nǹkan kan. Ìyẹn ò dáa tó nà. Ìwọ náà wí bẹ́ẹ̀. Mo tí mo ṣe fún Wáìdì o. Ó sì ti sọ fún pé gbogbo ohun tó bá wù tí ì bá a ṣẹlẹ̀ tó jẹ́ ó kú òǹlé ó padà wálé ó jẹ́ àyànjú rẹ̀. Bọ̀dá Wáìdì, ìyá Lámọ̀lá, ẹ jọ̀ọ́ ẹ má bínú pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí o. A máa ń pé gbọ́n ni àìpé gọ̀. Lẹ́nujọ́ mẹ́ta yìí mo nọ́tìsì pé àwọn kọ́sítọ́mà wa wọn ò wá bó ṣe máa ń wá bíi ti tẹ́lẹ̀ mọ́. Mo dẹ̀ rí i pé ó dàbí pé nǹkan kan múnú bí yín. So mo wá ń rò ó bóyá nítorí àwọn kọ́sítọ́mà wa tí wọ́n wá dédé mọ́ bí àtorí ẹ̀ lẹ ṣe ń bínú. Mi ò wá mọ̀ pé títorí bọ̀dá Wáìdì ni. Wáìdì ni o. Ìyá Lámọ̀lá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run máa bẹ̀ yín, ẹ fira yín lọ́kàn balẹ̀. Lágbára Ọlọ́run bọ̀dá Wáìdì máa padà wálé togotogo. Ṣèkí. Sọ ọmọ ibi tí Wáìdì wà ní. Rárá mà o, èmi kàn bá yín dárò ni mà o. Ta lélẹ̀? Hello aunty, ẹ káàsán. Mr. Waheed, ẹ káàsán sà. Ó tiẹ̀ dá tẹ́ pè mí. Èmi náà bá ti pè yín but mo misplace contact yín. Èmi náà bá ti pè yín, mo kàn wò pé kí n má máa fi call disturb yín ni. Ẹ má worry, manager tẹ̀ tí wá wà around. In fact, mo fẹ́ gbé credentials yín lọ síwájú wọn sìn. Okay sister, thank you so much. Ẹ ṣé gan o. So látìgbà tí mo ti fún wọn ní nọ́mbà wọ́n ti sọ nọ́mbà mi nù. Ọlọ́run máa gbà mí. Má má jẹ́ kó rí ó sáfólúwa rẹ̀. Àbírú ẹbu burúkú náà ni màámi wá gbé fún mi jẹ báyìí. Má darí kan àbí kí láfa àti ẹ̀ pé irú oògùn burúkú ò nìyẹn. Oògùn yìí lè bá yéèyàn jẹ́ o. Ọlọ́mọdé arógun má darí kan. Látọdún yìí tí mo ti lo oògùn. Tọ́ Ya Allah, dákun wá ṣínà ayọ̀ fún mi. Ẹrú rẹ ni mí. Dákun wá fún mi lómìnira. Jẹ́ kí ire ayọ̀ mi ó ṣojú mi. Ó lóun fẹ́ bá mi submit credentials mi. Má jẹ́ kí n tí lọlé. Mo nígbàgbọ́ wípé ohun rere ó máa tibẹ̀ jáde. Position tẹ́ni yìí apply fún. Ìwọ náà mọ̀ pé àti ní accountant náà. Anyways, ó lè pé sọ pé kó wá rí mi. A ṣì need the logistic manager. Káyọ̀dé máa tún gba promotion. Okay ma, màá pè wọ́n sínsìn ma. Wo, mo ti rìn lénìí. Jẹ́ kí n máa lọlé. Ẹ̀ ń dúró de márúwá. Ó dà pé ń pè mí padà o. Hello Mr. Waheed. Manager sọ ibú kẹ́ yọjú sáwọn ká tó close. Ṣé ẹ máa lè meet up sir? Mo ti ń bọ̀ báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. As in mo ti wà lọ́nà báyìí. Thank you so much. Ẹlẹ́dàá mi, má jẹ́ kórìí mi ó takò mí o. Má jẹ́ kó gùn ìdílé ó borí mi. Elédùà, má jẹ́ kán gbé oore mi. Má jẹ́ kán gbé fẹ́lòmíì. Tí n bá ń lọ níwájú, jẹ́ kí n bá rè. Tí ire bá ń bọ̀ lẹ́yìn, Elédùmarè dákun jẹ́ kí ire ó bá mi. Tí ire ayọ̀ mi bá wá dé, Elédùmarè, má jẹ́ kán fi mí ṣàwátì o. Ẹ ló bọ̀dá Wáìdì, ìyá Lámọ̀lá ṣì wà ń ṣọ́ọ̀bù o, but a máa tún palẹ̀ mọ́. Wo, that is why tí mi ò ṣe pẹ́ látọ̀sán. But kò sí wàhálà tó bá dé,
I have a good news for you. Okay, mo ti gbọ́. Good news. Àbí wọ́n ti ríṣẹ́ ni? Ṣẹ́kí tá a bá ti délé wọ́n ní kí Fátímọ̀ kó bá ń sẹ́ndì owó oṣù rẹ̀ sí ọ. Ó ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, o kù ṣe. Kọ́ ọ sì má bínú pẹ̀lú wo bí n ti máa ń bọ́ ọ sọ̀rọ̀. Dáríjì mi. Kò sí wàhálà ìyá lámàlà. Ẹ ṣé gọ́mà. Tó bá jẹ́ ìyá mi náà ńkọ́, kí ni mo máa ṣe? Okay, yeah, jókòó, jẹ́ kí n gist ẹ. Ẹ kọ́kọ́ sọ tiyín fún mi. Tó bá yá èmi náà á sọ tọ̀dọ̀ mi náà. Mírèkù ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù wa lénìí. Are you serious? Kí ló ṣẹlẹ̀? Ẹ kọ́kọ́ sọ tiyín jọ. Mo ti ríṣẹ́. Wow! Ìyá ẹ kú oríire bọ̀dá Wáídì. Ṣé o rántí ibi tí mo lọ ń gbà yẹn? One certain time like that tí mo ní mo jókòó almost 4 hours pé mo ń dúró de manager pé manager yóò padà wá wá. Yẹ́ mo rántí. Ibẹ̀ náà ti pè mí lénìí. Although nǹkan tí mo apply fún kan náà fún mi o, but at least wọ́n ṣàgbà mí as their new logistics manager. I will be in charge of their customers' supplies and salary wọn dẹ̀ wà okay. A ṣáà ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yeah. Sekinat, lẹ́yìn Ọlọ́run ọba, you are the next. Ó dúró tì mí. Ó bò mí láṣìírí. Kò má ṣagbára mi. Orí ọ̀fẹ́ Ọlọ́run mà ni. Thank you. Thank you so much, Sekinat. Mo kí yín kú oríire lẹ́ẹ̀kan sí i. Can I hug you? Tó bá rùn yín. So now, ẹ jẹ́ kí n wá gist yín ní nǹkan tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù ìyá lámọ̀lá lénìí. Okay. Láàárọ̀ tí mo kúrò nílé, mo pẹ́ kí n tó dé ṣọ́ọ̀bù. Torí mo ya ilé àáfà Kéwú lérè, mo lọ bèrè nǹkan lọ́wọ́ wọn. Okay. Then ìgbà tí mo dé ṣọ́ọ̀bù, ẹ gẹ́ẹ̀sì nǹkan tó ṣẹlẹ̀. Ìyá lámọ̀lá tún ti ń rọ̀jò èpè. No, rárá kò ń ṣe yẹn. Tẹ bá rí bí ìyá lámọ̀lá ṣe bá mi sọ̀rọ̀ pẹ̀lú sùúrù. Wọ́n tún pè mí, wọ́n ní kí n jókòó, wọ́n bá mi sọ̀rọ̀ yín. Wọn ò jà, wọn ò pariwo. It's a lie. Ọlọ́run gbọ́. Wow. Ìyẹn túmọ̀ sí pé ìyá lámọ̀lá lè change nìyẹn o. Wàláì ó yè mí gan lẹ́nu. But kí ló wá lè fa ìdí gan pàtó tán fi ń bínú síra wọn? Mo ò bá ní gbéyà kẹ́ lọ rí wọn kẹ́ bá wọn sọ̀rọ̀. Mo mọ̀ pé inú wọn máa dùn láti rí yín. Nǹkan tẹ́ bá dẹ̀ bá wọn sọ, wọ́n máa gbọ́. O rò bẹ́ẹ̀? Ẹ gbìyànjú ẹ̀ wò. Can I hug you one more time? Tá bá déwájú, màá bá yín gbowó ní POS. Ó ṣègùn ṣèké. But ẹ má gbàgbé nǹkan tàjọ sọ o. Tẹ́ bá close níbi iṣẹ́ ń rọ̀lẹ́, ẹ máa wá sí ṣọ́ọ̀bù. Ẹ̀yin ò ṣe problem, mo promise máa wá, but kọ́lọ̀ ń jẹ́ kán gbọ́ o. Wọ́n máa gbọ́ sí yín lẹ́nu. Tètè wá mọ́ lọ ṣọ́ọ̀bù. Bá ń sọ fún Ṣẹ̀kí pé òun lè tètè wá lónìí. Sọ fún pé mo lọ́fìnkìn àtorí fífọ́. Kọ́ ọ sì rí pé ẹjọ́ dáná ni kẹ́sì sáfà àwọn kọ́sítọ́mọ̀. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ́sítọ́mọ̀ wa wọn ò pọ̀ bí ti tẹ́lẹ̀ mọ́. Ọ sì gbọ́dọ̀ sọ lẹ́tọ́ bá dàn. Sọ ń gbọ́n tí mò ń sọ fún ọba. Mo ti gbọ́ mà, mi ò ní ṣọ̀lẹ. Fún mi ní ìṣẹ́jú díẹ̀. No problem. Mo ti send copy sí secretary. Ó máa print ẹ̀. Then wàá lọ gbà á. Okay ma. Tó bá ti di láàárọ̀ ọ̀la, ẹ máa lọ já ọjà fún kọ́sítọ́mà tó wà ní Bauchi. Ẹ dẹ̀ máa lò tó 24 hours kẹ́ tó dé Bauchi. But instead tẹ́ máa fi rìn lóru, ẹ lè lodge hotel. Then tó bá dijọ́ kejì, ẹ lè continue journey yìí. Ó ti yé mi mà. Okay, ó lè máa lọ. Fatima, ṣó ti fọ àwọn abọ́ yẹn tán? Yes ma, mo ti fọ tán. Oh, bọ̀dá Wáídì,
Mo rò pé Fátímọ̀ ni. Ẹ káàbọ̀. Ó ṣe. Báwo lọjà lé ni? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyá Lámọ̀lá ńkọ́? Èmi àti Fátímọ̀ la wà ní ṣọ́ọ̀bù látàárọ̀ o. Fátímọ̀ lára ìyá Lámọ̀lá ò yá o. Ó lọ ní kàtà àtòrí fífọ́. So wọn ò wá ṣọ́ọ̀bù látàárọ̀. A jẹ́ kí màá lọ wọ́n lé nìyẹn o. Nǹkan tẹ́ máa ṣe náà nìyẹn o. And jẹ́ kí n sáré lọ rí wọn. Because mo ń lọ sí Bauchi lọ́la láàárọ̀ kùtùkùtù lọ́la. Mi ò dẹ̀ lè padà dé lọ́la yẹn náà. Ó máa tó bí ọ̀túnla. But ṣé máa wálé lálẹ́ yìí? Mo lè sùn sọ́dọ̀ wọn lálẹ́. Ṣóyẹ. But tó bá máa fi di bí 5 a.m. láàárọ̀ kùtùkùtù ni o. Tó bá ti ń pèrun báyìí, màá tètè dìde. Màá bá ẹ ńlé. Ok. Ẹ bá mi kí wọn o. Bọ̀dá Wáídì. Níbo lẹ lọ láti jọ enjoy? Ẹ wo ara ìyá Lámọ̀lá ò yá o nítorí tiyín dẹ̀ ni. Má bínú. Kó lè bá a dá náà ni. Ìdí nìyẹn tó ṣe rí mi lónìí. Mo ní kí n wá kí yín. Ẹ dẹ̀ má bínú bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́jọ́ sí. Kò sí wàhálà. Rọ̀kíbù ńkọ́? Ó ti lọ síbi iṣẹ́. Ó ti ń kọ́ṣẹ́ painting nísìn. Òun àtọ̀gá ẹ̀ dẹ̀ máa ń travel lọ gbaṣẹ́ ń tà. Wow, that's good. Inú mi dùn fún o. Ọmọ elédè pààyàn. Ṣé ẹni lọ rí ìyá Lámọ̀lá ni? Ibẹ̀ náà mo ń lọ sí. Tó bá délé lálẹ́, wàá bá mi. Okay, sir. Sekinat, màá pè ẹ́. All right. Kì í ṣe pé ń fẹ́ kó o kúrò lákàtà mi kó o mọ́ lọ dágbé, àbí pé bóyá à ń fẹ́ kí ìwọ náà gbégbé ayé tó wù. Tèmi yé mi tí mo fi ní ọmọ tí ì lọ́bì kankan. Kí ló fà á? Kí ni ìdí gangan màámi? Ẹ jọ̀ọ́ ṣé lè sọ fún mi. Ní bí ọdún díẹ̀ sẹ́yìn tí mo pàdé bàbá rẹ̀. Ẹ̀mí bàbá tó bí mi gangan. Bẹ́ẹ̀ ni, bàbá tó bí ọ gangan. Àkànní mi, ọkùnrin kan tó ju ẹgbẹgbẹ̀rún ọkùnrin lọ ni. Èmi àtàkànní a nífẹ̀ẹ́ ara wa dáadáa. Débi wípé ẹ̀rù a máa bà mí kóbìnrin mi má gbà lọ́wọ́ mi. Torí bàbá rẹ̀ mọ bó ṣe ń ṣèkẹ́ obìnrin. Ó wá ní ọjọ́ kan, mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọláyọ̀. Lásìkò náà sì rèé, mo ti lóyún fún Àkànní. Mo wá ṣàlàyé fún bí mo ti nífẹ̀ẹ́ Àkànní tó. Mo sì sọ fún pé òun fẹ́ kóbìnrin kankan gba Àkànní lọ́wọ́ mi. Ọmọláyọ̀ wá gbà mí lámọ̀ràn. Òun ló wá mú mi lọ sọ́dọ̀ adáǹṣe kan. Ọ̀dọ̀ aláwo tó wá mú mi lọ. Àwọn náà wá fún mi ní ẹbu dúdú kan. Wọ́n ní n bù sínú oúnjẹ fún Àkànní. Wọ́n ní tí n bá ti bu ẹbu dúdú yìí sínú oúnjẹ fún Àkànní, tí mo sì rí dájú wípé Àkànní jẹ oúnjẹ ọ̀hún, pé kò ní àǹfààní láti wojú obìnrin míì mọ́ láyé àfi mi nìkan. Gbọ́dọ̀ èmi nìkan lọ́kàn Àkànní ò mọ̀ wá ń gbogbo ìgbà. Mo ṣe gẹ́gẹ́ bí bàbá ṣe sọ, láì mọ̀ wípé oògùn tí ó ṣekú pa Àkànní, Ọmọláyọ̀ sọ fún bàbá pé kán gbélé mi lọ́wọ́. What? Irú ọ̀rẹ́ burúkú wo nìyẹn? Bí mo ṣe pàdánù bàbá rẹ̀ nù. Mo sunkún, mo sun ẹkún kíkorò. Torí nígbà tí mo pàdánù bàbá rẹ̀, Wáídì, mo mọ̀ pé mo ti pàdánù gbogbo nǹkan láyé. Látìgbà náà wá rè, mo dá dúró ni, n ò fẹ́ ọkùnrin kankan mọ́. Gbogbo ọkùnrin wá bẹ̀rẹ̀ sí í rùn sí mi. Torí inú ara mi á kàn dédé mọ́ bíra mi ni látìgbà náà. Torí kíni? Kí ló dé tẹ̀ ń bínú síra yín? Ó tún béèrè pé kí ló dé. Wáídì, èmi mo pa bàbá rẹ̀. Ìyá wa, istigi fúru láì lọ́lọ́run, ọba aláforíjìn yóò sì foríjìn gbogbo wa. Àmín. Ẹ wá rí àlátẹ́ ẹlẹ́mọ́ láhùn látìgbà tí bàbá Wáídì ti kú. Kò sí nǹkan kan
tó rọ̀ mọ́ àláhùn wàláhì tàláhì bàbá Wáídì ti lọ ó ti lọ tèfètèfè kódà kò tiẹ̀ rántí ń tó ṣẹlẹ̀ ńgbà mọ́ òun ti dojúkọ ìrìn àjò àrèmọ́bọ̀ tiẹ̀ ọjọ́ ìdájọ́ ló kù tí bàbá Wáídì ń dúró dè ìyá wa nítorí wípé ẹ kọ̀ láti gbà wípé kì í ṣe ọwọ́ yín ni ikú bàbá Wáídì ti wá nítorí wípé ẹ̀ ń da ẹ̀bi ikú bàbá Wáídì ẹ̀ ń dà á léra yín lórí. àáfà ẹbí mi ni. ìyá wa ó mà ṣe o ẹ mọ̀ sí Ọlọ́run ni bẹ́ẹ̀ bá mọ bọ́lọ̀ tí ń ṣiṣẹ́ rẹ̀ ni ẹ mọ̀ wípé ńgbà míì nǹkan kan bẹ tá a máa ń pè ń sábàbí lásán ní tó ṣẹlẹ̀ sábàbí lásán lọ́lọ́run fi yín ṣe wàláhì tàláhì sábàbí ni ìdí inú tó fi yẹ ká máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wípé kọ́lọ́mù má fi wá ṣe sábàbí aburú láyé bó ti rí nù nítorí ìdí èyí ìyá alámàlà ń tẹ́ ẹ gbé sọ́kàn láti gbà tí ṣẹlẹ̀ ń ti ṣẹlẹ̀ wípé ẹ̀yin lẹ ṣekú pa olólùfẹ́ yín ń ló fà á tẹ́ ẹ fi dáríjì ra yín látọdún ń ló fà á tẹ́ ẹ fi ń bínú síra yín ìdínú yá wa tọkàn yín fi gbọgbẹ́ tí ọ̀rọ̀ burúkú fi máa ń tẹnu yín jáde bí ìbọn gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ níwájú yín kódà ntẹ́ ẹ bá ṣe kódà béèyàn bá ṣe nǹkan wájú yín kò ní í dáa náà ni gbogbo ohun téèyàn bá ti ṣe wájú yín báyìí ìmọ̀ bí yín nù ni nítorí wípé ẹ máa ń rántí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ nínú ọpọlọ yín gbogbo ìgbà ń bá yín gbé ń bá yín sùn ń sì ń bá yín jí ṣé ẹ wá rí májàmú tẹ́ rò pé ẹ dá pẹ̀lú bàbá Wáídì pé ẹ tọ́jú Wáídì ẹ sì ní fi Wáídì lẹ́ngbà kọ̀ọ̀kan èyí ní ń bà yín lẹ́rù wípé kí Wáídì ọmọ bá fi ilé yín lẹ̀ kọ́ mọ́ bá kúrò lábẹ́ yín bóyá tó bá kúrò lábẹ́ yín nǹkan kan ó ṣẹlẹ̀ sí i àbí bóyá bàbá rẹ̀ ọmọ bínú sí yín ìyá wa wàláhì tàláhì mo fàlùkùránì búra kò sí ní tó jọ bẹ́ẹ̀ ọmọkùnrin tẹ́ wí yìí ti kú ó ti lọ ó ti bá tiẹ̀ lọ kò sí nǹkan kan kọ́ wẹ́yìn wo mọ́ Ọlọ́run kan fi ń ṣe sábàbí lásán ni torí náà ìyá wa ẹ múnú ara yín dùn ẹ fírí ara yín bí àṣẹ lè bó kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé ìrọ̀rùn ìgbésí ayé àlàáfíà ìgbésí ayé ìdùnnú òkú ọ̀run ò ní nǹkan kan lọ́kàn sí yín o bó ti rí gan-an kò ní nǹkan kan lọ́kàn sí yín ẹ̀yin ni kẹ́ ẹ gbára yín kúrò lọ́wọ́ ẹ̀bi tẹ́ ń dà léra yín lórí kẹ́ ẹ sì dáríjìnra yín. ẹ ṣeun àáfà. àáfà ẹ ṣe gan sa o ìyá alámọ̀là ṣe ti gbọ́ báyìí ẹ ṣàgbọ́n nǹkan tá a fà sọ èmi náà ti bá yín sọ̀rọ̀ nílé bọ́ ẹ gbà ẹ gbọ́ ló jẹ́ ń gbé yín wá bá fa ẹ dákun torí ọlọ́màá mi n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò dẹ́ ń ṣẹjọ́ yín ẹ gbìyànjú ni ṣùgbọ́n tọ̀ àáfà ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ká máa gbàdúrà kọ́lọ́mù má fi wá ṣe sábàbí aburú láyé ẹ gbà fọ́lọ́run pé nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ múnú ara yín dùn màámi só ti yé yín ẹ dáríjìnra yín bá àáfà ṣe sọ. sọ́ńtọ́ fẹ́ sọ ọ̀ndáyà ajá mi báwọn ọkàn ń kó mi láyà sókè ní Wáídì ń fẹ́ bẹ́ẹ̀. màámi ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín mi wàá mọ̀ bó ṣe máa rí lọ́kàn yín mo láìkì Ṣẹ̀kínà ó wù mí kí n fi Ṣẹ̀kínà ṣàyà. ọba wa ti fẹ́ tó ti dìyàwó rẹ̀ òun sì yá gbé gbogbo ṣọ́ọ̀bù yìí ń gbélé lọ bí bá ti ń pawó kó sàmọ́ rántí mi lóṣooṣù kó mọ fẹ́mi náà lówó oṣù. àti wá di generation yà lábàlà báyìí.
oh, I come from the sky. My love, ẹyinjú mi, ọkàn mi, ìdùnnú mi, ayọ̀ mi, ó ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ wípé o gbà láti bá mi rìnrìn àjò yìí láti ọjọ́ tí mo ti pàdé ẹ ló ti jẹ́ blessing nínú ayé mi. Ṣùgbọ́n Elédùmarè tó ń wò yìí, òun ló mọ̀la. Ẹ̀dá kan báyìí kò lè sọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Mo wá ń ṣèlérí fún ẹ. I will love you now, tomorrow, forever, and for the rest of my life. Ẹ̀mélòó gan-an ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi? Wo, ojoojúmọ́ tí mo bá ti ń jí, tí mò ń fojú rí òye oòrùn tó ràn án tí mo dẹ̀ ń rí, ìfẹ́ mi, màá máa dúpẹ́ lọ́wọ́ ẹ ni. Ìwọ náà ṣe tó disappoint mi. Àfà, ẹ má bínú pé ilé kéré. Lórúkọ mi àti ẹbí mi, ẹ bá wa fọwọ́ bà 200,000 naira yẹn. Tó bá tún yá tí n bá tún padà wá, àtúnmú mi wá. Owó yín àti oúnjẹ yín kò lè tán lọ́wọ́ mi o. Wàláhì tàláhì kò lè tán lọ́wọ́ mi. Níwọ̀nba àgbà tí ẹ̀mí bá sì ń bẹ, tí Ọlọ́run ọba aláàánú tó ń bẹ lókè, tádùá àti yín náà sì ń gbà lórí wa, tá a wálẹ̀, wàláhì tàláhì ebi ò ní pẹ̀yìn náà fa. Ẹ ṣé gan sà, ẹ bá a manage. Abdulwahidi, èmi nìkan tán adúrú owó yìí. Tọ́, ó ṣé mo dúpẹ́. Abdulwahidi, ọmọ ni ọ́, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Lágbára Elédùmarè, lágbára Ọlọ́run ọba Allah, ò ní wálẹ̀, ìdààmú ò ní bọ́ ọ, àti wá àti ìyàwó rẹ ẹ pẹ́ fúnra yín. Ìyàwó rẹ ó wá fi ẹ̀yìn báyìí yóò fi gbé ọmọ pọ̀n. Ẹ bí sùn, ẹ bí wàlẹ̀. Ìyá yín náà kò ní fàìsàn ló gbà, yóò wá pẹ́ yóò jẹ́ǹjẹ́ ọmọ. Ọkọ ọba, àdó ọba kò wá ní sáyín lẹ́sẹ̀. Gbogbo ń tẹ́ bá ti ń dáwọ́ lé pátá yóò máa yọrí sí rere fún yín lágbára Elédùà. Wala bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Moalati oh, I come from the sky. Yalamala, keeper of the shrine. Water flowing from your hands, earth rising from your song. Ejekajo, let us dance for you. Yalamala, you carry the fire, you carry the water. Ancestors, they walk with you.